ẹ wojú Fatima tó ń bá àwọn afẹ̀míṣòfò ajínigbé ra ìbọn àti ọta ìbọn. bí èèyàn bá kọ́kọ́ pàdé obìnrin ẹni 30 ọdún tí wọ́n porúkọ ẹ̀ ní Fatima Sanni yìí, tọ̀hún yóò rò pé ẹni àlàáfíà ni pẹ̀lú bó ṣe rẹwà tó sì tún sábà máa ń lo hijabu táwọn ẹlẹ́sìn mùsùlùmí ń wọ̀. àmọ́ lópin ọ̀sẹ̀ yìí làṣírí ẹ̀ tú pé tìmùtìmù kẹ́gbìndà sínú ẹ̀dá kan báyìí ni. wọ́n lóun ló máa ń díbọ́n bá àwọn afẹ̀míṣòfò ajínigbé agbébọn ra nǹkan ìjà bí ìbọn, ọta ìbọn àtàwọn nǹkan ìjà olóró míì táwọn ẹni ibi ọ̀hún fi ń ṣe aráàlú ní ṣùtá fún wọn. ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 22 oṣù kejì yìí ni wọ́n fojú afurasí ọ̀daràn náà hàn dé lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara tó wà nílùú Gúúsù. nínú àtẹ̀jáde kan tí alukoro àwọn ọlọ́pàá nípínlẹ̀ náà SP Muhammed Shehu fi léde, ó ní ìjọba ìbílẹ̀ Kaurana Moda láfurasí náà ń gbé, ó sì ti pẹ́ táwọn èèyàn ti ń fura sí i, ṣùgbọ́n kò sẹ́ni tó ká iṣẹ́ ibi tó ń ṣe náà mọ́ lọ́wọ́ látàrí bó ṣe máa ń ṣe pẹ́pẹ́ fúrú bí ẹlẹ́sìn mùsùlùmí òdodo. Muhammed ní ìwádìí ìjìnlẹ̀ táwọn ọlọ́pàá inú ṣe láti mọ ọ̀nà táwọn agbébọn máa ń gbà rí nǹkan ìjà olóró tí wọ́n ń lò jẹ́ kí wọ́n dọdẹ obìnrin yìí títí tọ́wọ́ fi bà á lọ́jọ́ 13 oṣù kejì yìí. wọ́n ní lásìkò tó ń kó àwọn nǹkan ìjà tó bá àwọn afẹ̀míṣòfò rà láti ìlú Láfíà nípínlẹ̀ Nasarawa wá sí Zamfara ni wọ́n mú un. 275 ọta ìbọn ni wọ́n bá lára ẹ̀. wọ́n ní inú bàǹtẹ́ kan ló tọ́jú ẹ̀ pamọ́ sí. ó sì ti da hijabu àwọ̀ kan lẹ̀ bò ó mọ́lẹ̀ débi tẹ́nìkan fi lè fura pé ó lẹ́bọ lẹ́rù. nǹkan kan tí wọ́n ló ṣe tó dáa ni pé gbàrà tí wọ́n mú un kò la àwọn agbófinró lóògùn rárá tó fi ń kà bòròbòrò nípa àwọn iṣẹ́ láabi tó ti ṣe. ó ló tipẹ́ tóun ti ń bá àwọn afẹ̀míṣòfò ṣiṣẹ́ tí wọ́n sì ń san ìtàn òun fóun. ó jẹ́wọ́ pé òun lòun máa ń sọ̀pùláyì wọn ní ìbọn, ọta ìbọn àti káàdì síìmù tí wọ́n ti rẹ́jísítà. èyí ni wọ́n fi tẹ̀lé lọ sílé ẹ̀ tí wọ́n sì gbọn yàrá ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́. wọ́n bá àwọn káàdì síìmù MTN tí wọ́n ti forúkọ ẹ̀ sílẹ̀. àwọn síìmù náà sì pọ̀ gidi, ó ju 1000 kan lọ. wọ́n béèrè ibi tó ti ń rà á, ló bá mú ọ lọ sọ́dọ̀ ẹni tó máa ń bá rẹ́jísítà àwọn síìmù náà fún un. wọ́n sì fi páńpẹ́ ọba gbé onítọ̀hún. bí wọ́n ṣe wí, ìwádìí sì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí. wọ́n ní gbogbo wọn máa fojú balẹ̀ ẹjọ́ láìpẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.